ní ọ̀rọ̀ funny thinker Alado àti Oloye Sunday Adéyẹmọ Igboho ṣá, gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ̀ ń pè mí ẹ̀ ń send message sí mi Yorùbá Wuyi kíní kan èní èmi pé Oloye Sunday Adéyẹmọ Igboho ṣá láàárọ̀ yìí tó gbé mo wá ṣe show. I called him Olóyè láàárọ̀ yìí nítorí wá ṣe show, and àwọn náà ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún mi kíní kan but mo kàn to me mo rò pé ó dijọ́ tí àwọn tá bá stand sọ̀rọ̀ yìí àwọn Olóyè Sunday Igboho ó dijọ́ tó bá mọ̀ wípé gbogbo arọ tó wà nílẹ̀ lẹ́kọ́ lèèyàn máa ń gbé dìde. Torí mo rí kíní kan lórí Sahara Reporter, wọ́n kọ pé Sunday Igboho pé ó sẹ́ndì fún adoption. Orí Sahara Reporter gangan kọ́ ni mo tẹ̀ tí kọ́kọ́ rí, orí Twitter ni mo ti rí. Mi mọ̀ bóyá àwọn èèyàn mọ ìtumọ̀ adoption, wípé wọ́n fẹ́ adopt èèyàn, kì í pé wọ́n fẹ́ adopt pé wọ́n fẹ́ gba ọmọ o. Abduction, fẹ́ abduct èèyàn, wọ́n fẹ́ jíyàn gbé. Ní situation tí Nàìjíríà wà nísìn tó ṣe wípé gbogbo èèyàn pátá, gbogbo àgbáyé pátápátá, mo show fídíò kan lórí internet lórí YouTube mi láàárọ̀ yìí níbi tí àwọn Amẹ́ríkà ti ń sọ wípé ìjíyàn gbé àti ìpànìyàn Nàìjíríà pé if care is not taken ó máa jẹ́ kí Nàìjíríà split, Nàìjíríà máa pín, àwọn tó bá dẹ̀ máa pín ó máa kó má lọ mú ẹ̀jẹ̀ tó bá pọ̀ dání. Ẹ mọ̀ bí wọ́n ṣe lọ gbé president kan, Amẹ́ríkà ṣe wọlé lọ gbé president kan. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lágbàáyé lọ́wọ́ yìí. Èmi fẹ́ wà very careful because olóyè ò mọ̀ wípé pípa àwọn dàbí ọ̀pá afọ́jú ni. Ìjọ́ tí afọ́jú bá ti rí ìnà báyìí tó tẹ̀ tí ń rọra rí fìrìfìrì, ọ̀pá yẹn lákọ́kọ́ sọnù. Àtolóyè o àtẹ̀mí Yorùbá Wuyi èmi tẹ̀ ti mọ̀ ná, àtàwọn mi mọ̀ bí àwọn èèyàn mi mọ̀. Di mọ̀ tá à ń bọ̀ ta wípé báyìí ní kẹ́ ṣe o number one àti kọ́kọ́ bọ́ta a jẹ́ kó yé àwọn Nigerians wípé wọ́n ń fìyà jẹ wọ́n, àti jẹ́ ọ̀tá fún àwọn Nigerians wípé because you cannot take away a happy slave. Nigerians are happy slaves. Àwọn ẹrú tínú wọn ń dùn nínú ìjẹ ẹrú. Ìwọ tó bá ti wá bọ́ta pé ẹrú ní wọ́n tá bá ka ẹrú inú ẹrú máa bàjẹ́. Àwọn tá ti bọ́ta pé ẹrú níyìn báyìí ní ó ti jẹ́ kí ìkórìíra yẹn wà. Ó ti jẹ́ kí ìkórìíra yẹn àwọn èèyàn kórìíra wa. Nítorí pé a jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹrú ni wọ́n. Ó lè yẹ àwọn dẹ̀ jẹ́ happy ẹrú tó tínú ẹ̀ ń dùn nínú ìṣe ẹrú yẹn. As in ẹrú tí politicians máa gbé billions of dollars tó máa wọn dìríkà ráìsì méjì fún. You are now telling them pé deserve dìríkà ráìsì méjì o bye ni. I am not here to defend Oloye Sunday Adéyẹmọ Igboho ṣá. Neither am I here to oppose him or to Baba Alado whatever. Baba Alado yìí kan náà. Ìgbà tí mo rí fídíò ìyá ẹ̀ tí ìyá ẹ̀ ṣe fídíò máa play fídíò ìyá yẹn. Ó funny sí mi, mo lábàjọ. Because this Baba Alado has once came out and tó ń ṣe ìpèlé mi, tó tún dárúkọ mi. Ó dárúkọ mi Yorùbá Wuyi. Ó dẹ̀ ń ṣe ìpèlé ra ẹ̀ kì í ṣe ti pé mi. Tó mo wò ìyá ò lè tó mi, tó bá lè tó mi kò lè jù mí lọ. Tó ń ṣe ìpè. That's him Baba Alado. Kò tí mo wá gbọ́rọ̀ tí ìyá ẹ̀ sọ láàárọ̀ mo lè play video yìí, má ṣí play video tí máa ráyè.
tí mo gbọ́rọ̀ tí ìyá ẹ̀ sọ láàárọ̀ yìí mo wò pé gbàwọ̀ òbí tá bá bímọ ẹ jẹ́ ká tọ́mọ wa ẹ kọ́ àwọn ọmọ yín ọlọ́run báyọ̀ tọ́mọ ẹ ṣe ìwọ̀nba tẹ́ bá lè ṣe. Now let me bring out ká tó lọ síbẹ̀ yẹn ìyá El-Rufai jáde láyé ní ó kù ṣẹ́jú mélòó kan tí máa bẹ̀rẹ̀ show. Family announce kíní tí mo gbé sí fídíò ń jẹ́ kí n máa rí kíní lójú fọ́nrán o ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ má bínú kíní mo fi ń ṣe show ó sùn lé lálẹ́ àná mo ní kàtà. Family announced death of El-Rufai's mother amid his prolonged detention trial for alleged money laundering. Ìyá El-Rufai jáde láyé má lọ síbẹ̀ ìyá El-Rufai jáde láyé bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ ṣe gbọ́n tẹ̀ ń kí mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí. Thank you ìyá mi mo dúpẹ́ wọ́n ní my advice for Igboho ṣá now not to grant any interview kankan mọ́ nítorí ẹran ìyá ni àwọn Nigerians right ẹran ìyá ni àwọn ará ìlú yẹn. If Oloye ní kó máa sọ̀rọ̀ if you want to grant interview because when I called him this morning like I said I called Oloye Sunday Igboho and he explained to me which I will let you know what he said. So àsìkò ní orí ibẹ̀ yẹn ló ṣe El-Rufai bá wa kí El-Rufai yìí kò sí abiyamọ tó pé wà ní detention ìyá ẹ̀ kú Oloye Sunday Igboho pàtàkì wà ní detention ìyá tiẹ̀ náà kú ìyá tèmi gan máa pọ́dún méjì. Ìwòyí 2 years ago I was speaking with my mom and gbam láàrin 1 hour wọ́n ló ti kú kú kẹ̀ ìyá tó ń bá mi sọ̀rọ̀ nísìn but we thank God for everything. Now let's see lórí TikTok lórí ọ̀dọ̀ Sahara Reporter leak audio Sunday Igboho orders abduction of TikToker Funny Thinker who vows support for Peter Obi issues 24 hours ultimatum. Sunday Igboho orders abduction of TikToker Funny Thinker who vows support for Peter Obi issues 24 hours ultimatum. Ṣé lóòótọ́ ni pé tó pé Sunday Igboho tó pé Funny Thinker ó support Peter Obi ni Sunday Igboho ṣe ní kan lọ gbé wá? Ṣé lóòótọ́ ni wípé leak audio ni? Ṣé audio yẹn leak lóòótọ́ ni? Àbí Sunday Igboho ṣe audio yẹn ó send ẹ̀ sí ẹni tó wò wípé ó jẹ́ ẹni tó lè bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀? Ẹ bá gbàgbé o pé Funny Thinker ti ṣe fídíò tó ti fún Sunday Igboho ní 7 days rí. Ó ti ṣe fídíò oríṣiríṣi. These guys are on the internet ìlú ò dáa wọ́n máa jẹun o wọ́n máa jẹun they make comedy they talk just for monetization right but nígbà míì ara ò kì í ṣe òkúta nígbà míì àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí náà fẹ́ sọ̀rọ̀ kí ló tẹ̀ ṣe báyìí fún mi kíní kan but Sahara Reporter wọ́n ní abduction. Now let me bring out the meaning of abduction. The last time I checked because pé mo sọ pé mi lọ sí school but mo like ma ṣe findings gan. Abduction is a criminal act of taking or carrying away a person against their will by force, persuasion or fraud. It is anonymous with kidnapping. Ṣé ti gbọ́? Ìtumọ̀ nǹkan tó sọ nìyẹn o. So Oloye fẹ́ kidnap Funny Thinker. And they said leak audio ni wọ́n pè o wípé audio yẹn bí ẹni pé wọ́n ṣe ní corner ó wá leak síta. I am not here to support Oloye and I am not here to against him. I am not here to do that. Ìgbà tí èmi máa ń ṣe tẹ́tẹ̀lẹ́ torí bá fọyàn ẹjọ́ o orí ti fẹ́ nìkan o ẹ bá mi dáwọ́ fún o ìgbà tí ìjọ tí mo mọ̀ wípé you don't need to gbogbo ẹni tẹ́bi pakọ́ lèèyàn máa ń fún lóúnjẹ ìjọ yẹn ni mo ti ní rest of mind
lórí page mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ I believe I can do it. Màá ṣiṣẹ́, màá ṣe overtime, màá ṣe eléyìí, ìgbà mi mo wà lórí ṣọ́ọ̀bù, wọ́n tún máa bú mi. Tí wọ́n pawó yẹn báyìí, mo ti náà tó wà lórí payroll. Kíní kan, ìyá kíní kan, I will be giving them the money. Ìjọ tí wọ́n ti parọ́ mọ́ mi pé ó gbà wọ́n lọ sí Libya. Tí mo ti wá jókòó pé ẹ̀gbọ́n náà, èmi náà láwọn family. Ìjọ yìí ni mo ti ní rest of mind. Lórí page mi. When I called Oloye Sunday Igboho this morning, he explained something to me. Oloye gangan tẹ̀ wá kọ́ làwọn ọmọ yìí tún wá ṣẹ̀. Ó ní ẹnìkan tó jẹ́ pé after all gbà tó ń ṣe gọ́vnà kan ní Nàìjíríà. Tí gọ́vnà yẹn ní kó lọ gbé wọn wá. Sunday Igboho ìlú ránṣẹ́ sí wọn pé wá bá mi. Ló pe Alado pé wá bá mi lé. Ó dẹ̀ pé gọ́vnà yẹn. Kíní kan ọmọ yín náà ni kíní kan. Yes, fídíò Alado ṣe ń gbẹ̀ yẹn, fídíò tó dáa ni. Wípé wọn ò ṣọ̀nà, wọn ò ṣe kíní kan. But manner of approach, bá ọmọ ìṣe máa ń sọ̀rọ̀ lórí internet sí èèyàn. Imagine Alado tó ń ṣépè fún Rúmi. Mi ò tẹ́gbá sí ẹ, mi ò wọ̀n sí ẹ, èmi àti ẹ̀ ò ṣẹgbẹ́, mi ò wá sórí page ẹ, mi ò ní tí mo fẹ́ bẹ́ẹ̀ fà, mi ò ní. He just woke up one day. Ìwọ Yorùbá Wuyi yẹn gbẹgbẹgbẹgbẹgbẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè. Wuyi kò lè máa ń ṣépè fún. Ó kàn lè dédé ṣépè fún mi tí mi ò ṣẹ̀, tí mi ò ní kankan pẹ̀lú ẹ. Bẹ̀rẹ̀ sí ní ṣépè. So Oloye fẹ́ jí funny thing kàgbé right nínú leak audio. Now let's see this. Nàìjíríà yẹn kò kí ń ṣe ìlú. Ẹ ká gbọ́ audio yẹn láàrin ìṣẹ́jú kan. Ẹ kú jíjẹ́ àsìkò yẹn lára wa. Ẹnìkan ló fi ohun lọ́wọ́ sí agbọ̀n ìpèsè yìí láìpẹ́ yìí. Ẹ dákun ìdájọ́ rẹ̀ gbóná. Ẹ̀rọ Adébás àti Alado àti Pọ́lítíkà láàrin 24 hours. Ọgbọ́dọ̀ mú àwọn oúnjẹ lọ́dọ̀ délé ọ̀dọ̀ mi Ìbàdàn. Tọ́ọ̀ bá mọ ọ̀dọ̀ mi. Wàláì tí tètè sọ pé tó tẹ̀lé láàrin àjẹ́. Àkọ́kọ́ ni wọ́n bá ṣe bí ìsinmi. Ní sùúrù funny thinker. Àwọn èèyàn sọ wípé Oloye ń threaten funny thinker. Ṣé bí àti ti gbọ́ ọ̀rọ̀ yẹn? Adébás yẹn ní Alado máa ń polówó Adébás motors kíní kan. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bó ṣe dùn Oloye and again ẹnìkan tí wọ́n fi ẹjọ́ wọn sùn Oloye lára àwọn Oloye please these people Nigerians don't want fighting for. I am saying this on live show. Maintain your steez. Lórí Instagram tí mo ti wò comment tó wà ń bẹ̀ ó lé ní 3,000 comments. Sunday Igboho ibi funny thing àti sọdí Monday Igboho rà nísìn. People were laughing and people are laughing. You know Nigerians don't want fighting for. Until Oloye Sunday Igboho bá mọ̀, until jọ́ tó bá mọ̀ pé àwọn people yìí máa sọ lórí show mi kí ni máa sọ fún pé àwọn politicians Nigeria ò ní ṣe. Ìwọ tó bá ti ń follow mi lẹ́tẹ̀lẹ̀ mo máa ń sọ lórí show mi máa láwọn politicians Nigeria wọn ò ní wọ náà because they study Nigerians. Who are they? Ta ni wọ́n? When you stand up for them they will come against you, but when you punish them they will love you. That is Nigerians. Tí náà bá wà tọ́ ní Nigerian government wọn ò lè wọ́ná kankan kò sí àpẹẹrẹ fẹ́ fi jẹ́ yín tó fẹ́ fi wọ́ná iná kí náà fẹ́ wọ̀. They know who you guys are. Even fídíò tí wọ́n ṣe tí wọ́n fi bú ẹnìkan tí mo fẹ́ dárúkọ nínú Nàìjíríà yìí tó dẹ̀ jẹ́ alàgbà Olóyè sẹ́yìndẹ̀ sí mi tí fídíò yẹn dánwò onítọ̀hún tónítọ̀hún dẹ̀ ń bínú ẹnìyẹn ń bínú ó wá pe Olóyè pé Sunday àwọn ọmọ ẹ Alado gbà tó ṣe gọ́vnà kan níjọ́wọ́ wọ́n kún wọn ló bá bẹ̀bẹ̀ èmi kíní kan ló he was even fighting on behalf of these guys. Àmọ́ èjì ló ṣe fídíò yẹn
he was fighting on their behalf. ló ṣe send the voice sí Adekas yẹn audio wọn kan ò link Adekas yẹn ló send ẹ̀ sí wọn ẹ wá gbọ́ àtọ́ ní ó ń threatening kan lọ adopt ẹ̀ olóyè sọ níbẹ̀ yẹn pé tí ọ̀n bá dọ́dọ̀ mi 24 hours Adekas mi ì mọ nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ àwọn èèyàn wá gbé wọ́n ní ó kíní kan máa ṣẹlẹ̀ funny thing kíní kan bá ṣe mú Sunday Igboho dáadáa o until when olóyè knows until just wọ́n bá mọ̀ wípé Nigerians wọn worth fighting for until the day tó bá realize wípé òun ní life tòun láti live until tó bá realize pé òun ní àwọn ọmọ tòun until tó dé bá realize wípé ní orí íńtánẹ́ẹ̀tì Nigeria politicians are good at something they call it propaganda ìwọ tó bá fẹ́ gba Nigerians ní ọwọ́ wọn they will come for you back to back wọ́n ní àwọn agent lórí internet fídíò yìí sìn tá à ń ṣe yìí bẹ́ẹ̀ tó bá rí èèyàn ṣí ẹ̀ bí a lè rí èèyàn mẹ́rin ṣí ẹ̀ ṣùgbọ́n anything negative about Sunday Igboho 5 million èèyàn máa ṣí ẹ̀ anything negative about Sunday Igboho 5 million èèyàn máa ṣí ẹ̀ bóyá lẹ mọ̀ wípé ọ̀rọ̀ tí Sahara reporter sọ yìí ó ti dá Amẹ́ríkà bíbí ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho ó fẹ́ adopt funny thinker ẹ mọ̀ kó ti débi bíi ó ti débi yìí náà Alado ti wá ṣe fídíò míì sìn ó wá apologize wọ́n lọ wo èèyàn tó ṣí ẹ̀ wọ́n pé èèyàn péréte ló ṣí ẹ̀ ó tún sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan mo pé èèyàn díẹ̀ ló ṣí ẹ̀ ṣùgbọ́n wà tó sọ pé Sunday Igboho ọ̀rẹ́gídé lórí TikTok ṣí ẹ̀ ń lọ ní kọ́mẹ́ǹtì ṣí ẹ̀ kọ́mẹ́ǹtì Nigerians ò wọ́n tẹ̀ tí èèyàn máa ń kú fún o kò sí jàfojo mọ́ jàforí ara ẹ̀. I watched one of my brother's video yesterday where he said tó máa gbowó fún òun á gbowó òun á campaign fún olóṣèlú. Yes Nigerians ò wọ́n tẹ̀ ìgbà àmọ̀ ẹ̀mú pé tá abarabi àwọn bá tàyàn wàá bọ̀ tàpá àmọ́ ní tàbá mọ̀ ní wípé èèyàn kì í gba èyí tí mo fẹ́ gba ọyàn lẹ́nu ọmọ kókó èèyàn máa try gan àmọ́ ní ẹ má ti pè mí láwọn fídíò tí mo fẹ́ play náà tàbá mọ̀ ànífẹ́ tàbá mọ̀ pé èèyàn kì í gba happy slave ni wọ́n máa ń pè ní Yorùbá happy slave as in ẹni tí ó ń ṣe ẹrú tínú ẹ̀ dùn sí iṣẹ́ ẹrú tó ń ṣe yẹn tàbá mọ̀ pé èèyàn kì í gbà lọ́wọ́ olówó ẹ̀ ni we no go shook head now àárín gbórí sí i mo ní fídíò kan tí máa play fún yín pé lẹ́yìn táwọn ará Alado yìí tó máa ṣọ́ọ̀kì yín gan ṣé ẹ ti gbọ́ wípé General Oloye dé defence minister yín ní Nàìjíríà ṣé ẹ ti gbọ́ ohun tó sọ ẹni tó bá ti gbọ́ bá ń kọ́ sí comment section mo ti fi sórí YouTube Yorùbá Wuyi láàárọ̀ yìí nǹkan tí defence minister sọ nípa Boko Haram àwàdà kẹ́ríkẹ́rí ní Nàìjíríà come on àwàdà kẹ́ríkẹ́rí ní Nàìjíríà kò sí nǹkan míì Nigeria is àwàdà kẹ́ríkẹ́rí either you like it or you don't like it Nigeria is àwàdà kẹ́ríkẹ́rí even Nigerians they are comedians Nigerians are comedians wọ́n máa rí tó important ilẹ̀ báyìí wọ́n máa in fact ó lè jẹ́ distraction náà tí wọ́n máa fi pa anybody tán máa play video yẹn ẹ̀jẹ̀ ká kọ́ yẹn tó àwọn Alado láàrin mo ti lọ 20 minutes let me see yẹ ká play Alado náà ẹ má bínú ní ká gbé tó. kíkí ní gbogbo ọmọ Nàìjíríà èmi ìyá Alado kọ́mẹ́dì ẹ̀dá kù bí Ọlọ́run bàbá wa ọmọ fẹ́ bẹ̀ bàbá wa Sunday Igboho ẹ̀dá kù bí Ọlọ́run ẹ̀yìn dààmú o inú àwọn èdè nìkan ẹ̀yìn ló ní o ẹ̀yìn ló ní ẹ̀dá kù fọ́nà bẹ̀rẹ̀ mo fi ìyá bí àwọn bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ méjèèjì tẹ̀ mú lórí lọ́rùn láyàyà yín mo fi bẹ̀rẹ̀ ẹ̀ṣánú ẹ̀yìn ló ní kò lẹ́nìkan
kan ẹ̀dá kan bá ń dájú jù ẹ̀jọ̀ orí ìpínlẹ̀ mọ̀ wọ̀nyí ẹ̀mí dáhùn bàbá wa Sunday Igboho bá ń dájú jù ẹ̀jọ̀ wọ́n máa fi ilé sókè wò ní ọmọ àfi ilé sókè tọ́jú màá lálẹ́ kó wọlé kó gbowó wálé kó gbé kankan wálé ilé sókè yẹn tọ́ wọn ẹ̀jọ̀ bá Sunday Igboho bá tó dọ́dọ̀ yín láàárọ̀ ìwọ́n lábùjá lẹ̀ wá ní mi ò jẹ́ kí n wá Alhaji Adébánsi wa gbé mi láàárọ̀ ìdájí wọ́n jí dọ́dọ̀ mi láàárọ̀ yìí ẹ̀jẹ̀ àkókò yọ̀ náà ọ̀pọ̀ náà mi kì í ní bàbá rẹ̀ gan lẹ́nu títí bàbá yìí bàbá rẹ̀ 120 ní arúgbó bàbá rẹ̀ náà bá tẹ̀lé ni ẹ̀jọ̀ mo fọ́ náà bẹ̀yìn o ọ̀pọ̀ náà bẹ̀yìn o ẹ̀yin náà lẹ́wọ̀ o ẹ̀yin lẹ́wọ̀ alágbẹ̀ ẹ̀yin bàbá rẹ̀ o ẹ̀yin ni mo bí fún o bàbá rẹ̀ ti dàgbà o ẹ̀jẹ̀ àkókò kó ṣe pátápátá ìdí sọ fún mi ìsí mi ìsí omi nǹkan yín kò ní tí mo tẹ̀ láyé. ọ̀rọ̀ tí Alado sọ yẹn ìyá Alado ni o ìyá Alado tí mo bá ju yẹ lọ a máa jẹ set ẹnkún mo sọ fún yín pé Alado jí àròjọ kan ó dẹ̀ wò mí sùn tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ̀n mí lépè tó tún dárúkọ mi tó tún gbé píṣọ̀ mi síta tí today Alado lè sọ pé nǹkan báyìí ni mo ṣe fóun orí ẹ̀ kan dédé yí sí mi ni ó kàn bẹ̀rẹ̀ sí ní wọ̀n mí lépè ni gbàm. ìyá Alado sọ wípé Alado ń ròyìn àwọn nǹkan tí Sunday Igboho ń ṣe fún wọn o máa sọ lórí show mi fẹ́yìn èèyàn mi máa ń tíyàn bá ṣe ẹlẹ́ṣẹ̀ kan yẹ̀ wò pé ṣé ó ní ọ̀nà 10 àbí ọ̀nà 2 tó ti ṣe dáadáa fún ẹ rí. When they will come on TikTok come on Facebook láti wá gbé Sunday Igboho lé ayé lọ́wọ́ láti fi ṣe yẹ̀yẹ́. ẹ bá gbàgbé kó mo sọ fún yín pé adoption tí wọ́n kọ yẹn ó ti dá Amẹ́ríkà bíbí. ẹ bá gbàgbé pé mo sọ fún yín o Ọlọ́run ò ní jẹ́ ká rí case Oloye ọlá àwọn èèyàn tó ń pè mí láti jẹ ẹ̀ta lórí ẹ̀mí ìsọ̀rọ̀ kan àwọn èèyàn tó wá ń ṣe voice ránṣẹ́ sí mi lóríṣiríṣi and everybody is saying ẹ bá wa bólóyè sọ̀rọ̀ nobody tó ń bú Alado nobody tó ń bú funny thinker ẹ bá wa bólóyè sọ̀rọ̀ ẹni kọ́ mọ àwọn ọmọ yẹn again people are not understanding what he said there ó ń threaten ó ní kán lọ kidnap wọn ó ní kán lọ jí wọn gbé because ẹni tá a fẹ́ sun jẹ lólóyè tó ń fi epo para ẹni tó fẹ́ sun jẹ ni ẹni tó fẹ́ sun jẹ lólóyè tó ń fi epo para ó ń bẹ́ olóyè ń bẹ́ ó ń bẹ́ gan the same tèmi náà ń bẹ́ nígbà kan Yorùbá Wuyi mo bẹ́ o ogun gbọ́ mo lórí internet ìjọba Nàìjíríà ń pa wọ́n o à ń jà wọ́n o. Mo ṣe nǹkan kan tó yẹ pé àwọn tó máa jẹ́ kinní nínú Yorùbá nation mo ṣe I am saying this for her mo ṣe nǹkan kan pé at least mo ní kinní kan ṣe wọ́n o ìgbà ń ṣe àwọn o owó ńlá ni mo fi ṣe yes at the end of the day mo wò wáyé pé àwọn people yìí kọ́ máa tọrọ 2k ó pè wọ́n wọ́n máa tẹ olóyè sórí àtẹ fún gbogbo ayé wọ́n fi abduction sórúkọ ẹ̀ wọn rántí kó ṣoore fún wọn rí etí tó gbà lò ní gbábọ̀ ọ̀rọ̀ olóyè yìí ó ti rìn fáfáfá ó ti rìn gan àwọn ọmọ Ìgbò ti pin wọ́n tó yẹ tí ò yẹ kó wọ̀ olóyè should be very careful olóyè should be very careful àwọn ọmọ Ìgbò wọ́n ti pín fídíò yẹn wọ́n ti pín àwọn write up yẹn wọ́n ti fi àwọn ọ̀rọ̀ báàkì ẹ̀ lẹ́yìn wọ́bi tí ò yẹ kó wọ̀ wọ́n ò bá Yorùbá ṣeré tó ń bá yín ṣeré ni Fúlàní ò bá yín ṣeré Yorùbá Ìgbò ò bá yín ṣeré tó máa mú wọ́n ti mú yín sọ́wọ́ kẹ́jẹ̀ yín kan gbẹ́lúkù kan sọ yín nù ẹ ká máa gbọ́ nìṣó a máa sọ̀rọ̀. máa lo òkè sí i ẹ̀sìn máa já sí i ní kò ní ṣe kò ní sẹ́ni ní kò ní sọmọ yín kò ní sọmọ yín kò ní sí ayé ayé lágbára Ọlọ́run kò ní ṣe yín Ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kankan yín ẹ̀dá kò torí ọlẹ́ni náà lẹ́ ń pa ọ̀lẹ́bí kan lára kò lé yín tó torí Ọlọ́run ẹ̀dá kò fọ́tọ̀ bẹ̀yìn ẹ̀sìn yá mú wọn fọ́tọ̀ bẹ̀yìn aláàjì wọ́n ti dọ́dọ̀ nínú àárọ̀ yẹn Àbújá wọn lẹ̀ wà ẹ̀jọ̀ tó yọ Ọlọ́run fọ́tọ̀ náà bẹ̀yìn ẹ̀dá kò èyí náà lẹ́sùn máa pẹ̀sì fún bàbá rẹ̀ ní o torí Alhaji Adébánsi wọn ti yarí wọn sí
sùn ìdájí wọ́n ti dọ́dọ̀ mi èyí tó dẹ̀ tó bá mi bẹ́ wọ́n náà ní ṣe bàbá tí ń ṣe fún alájí ó mọ̀ lù Oríyọmí Adékúnyàwó sáàtì bàbá mi ní bàbá mi níbi kan náà láti jọ jáde olùsọ̀nà ọ̀rẹ́ yìí dẹ̀ máa ń bẹ gbogbo wọn ìjọba mo ti fi fídíò ìwò ti rapọ̀ tẹ̀sán mo yàgbẹ́ jẹ́ mẹ́jọ lọ ẹ̀dá ọmọ fọlọ́ ìjà àwọn ojú òní sí ọlọ́wọ́ ní ọwọ́ bàjẹ́ kankan yín bàbá wa gbowó ẹ̀dá kú o ẹ̀yìn o inú ṣiṣẹ́ tí pọ́lìtì kan lù sí èyí náà lẹ́bàá bá yanjú ẹ̀ ìjọ tí wọ́n pọ́lìtì kan yìí ìjọ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀dá kú ẹ̀jọ̀ ìjọ ọlọ́run fi kọ́ yàbí àmọ́ bẹ̀yìn ẹ̀yìn dábàá ìjà wọn àwọn àti àsìkò yìí sọ fún pọ́lìtì kan kọjá pẹ̀lú ọmọ mi o kọjá pẹ̀lú ọmọ mi o aládùn kọjá pẹ̀lú ọmọ mi ìfẹ́ pọ́lìtì kan pẹ̀lú ọmọ mi o ẹlẹ́yìn tí kọjá rẹ̀ pọ́lìtì kan ti fẹ́ gbẹ̀mí mi o kọjá pẹ̀lú ọmọ mi ọmọ lọ bá lé mọ́ ọmọ mi ègúnyàn tẹ́lẹ̀ o ọmọ mi ègúnyàn o tó bá ti gbowó rẹ̀ tó lọ́wọ́ gbà yóò pèrè dùn àwọn ọ̀la bọ́n náà má ti ti ní ìjẹ̀kújẹ tó náà jẹ́ òun náà kíkà kéèké ẹ̀dá àkùnmọ̀fọ́ náà bẹ̀ mí o pọ́lìtì kan yàtọ̀ ọmọ mi o bàbá fẹ́ yẹ kó bá yàgò fọmọ mi o èpè tí a bí ọmọ èpè tí ìgbà náà gbà o jọ̀wọ́ fọlọ́ mi o jọ kọ́ ìjàgbọ́ fọmọ mi pátápátá bàbá fẹ́ sórí burúkú tó fẹ́ rárìn náà tó fẹ́ rí lọ yàgò fọmọ mi o yàgò fọmọ mi o tó o bá tún dí ọ̀dọ̀ ọmọ mi àwọn bíèrè òní jẹ́rìí ẹ o tí bá rí ọ pẹ̀lú wíwá àwọn bíèrè òní jẹ́rìí ẹ bá máa dé nísìnyí. There you are. Ṣé funny thinker ò ní ìyá ni? God bless you. Ṣé funny thinker náà ò ní ìyá? Tó bá fẹ́ rárìn rá, tó bá fẹ́ sórí burúkú. Threat wo lójú pé kí n rárìn rá lọ? Ní Nàìjíríà tó ti ń jiyàn gbé yìí. Tí funny thinker ò bá fẹ́ rárìn rá, tó bá fẹ́ sọnù. Mo kọ́kọ́ sọ pé ẹni tó bímọ ọ̀ràn ló máa pọ̀n. Òbí ìyá especially ìyá lára ọmọ ó lágbára kí ìyá fọ́nìtìkà náà wá bọ̀ tàǹsíkò náà wá máa rọ èpè fún Alado tẹ́ bá gbọ́ voice dáadáa ìyá yìí ń sọ wípé olóyè ni mo bá wọn bẹ Alhaji Onímàálù àti Adébás àwọn èèyàn ò rí nǹkan yẹn o wọn ò dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ olóyè please èmi ò ní bọ́lá òun ṣe dá yín kẹ́ change ara yín o but ẹ fi mi fẹ́ pè ní gbéraga ẹ fi stis sí díẹ̀ sí ẹ jẹ́ kí kinní yẹn kó ta yẹ́rìyẹ́rì díẹ̀ àṣà tí máa ń dájú tí wọ́n sábà dájú ni pé tó kó bá tó kó tẹ́pọ̀n bá tẹ́pọ̀n ẹ jẹ́ ká mọ̀ wípé awọ kan yù jù kan lọ ẹ jẹ́ kí a mọ̀ wípé awọ kan ó yí jù kan lọ. I need two or three people tó lè pè wọlé mo fẹ́ send ẹgbẹ́ kan ṣe mí ní hi mo fẹ́ send kíní kan sí yín ẹ máa wá pè wọlé tẹ́ bá ti wo tán ẹ máa wá sọ tẹ́ ẹ rí èèyàn 3 péré ẹ máa wá sọ nǹkan tẹ́ ẹ rí náà Alado ti bọ́ta ó ti bẹ̀bẹ̀ okay. I'm going to send it to 3 people here. And I want that 3 people to call in, tell us nǹkan tí wọ́n rí. Àwọn táwọn sọ pé à ń pariwo fún ẹ má pariwo ẹ fi wọ́n lẹ̀ olóyè. Ẹ fi wọ́n lẹ̀, just leave them. ọmọ agbẹ́yàn sọ ìyá tó dẹ̀ ìyá mi ìdẹ̀fẹ́ send alájà white mi ìdẹ̀fẹ́ send kìíní ìsìn o but I'm gonna say ẹ̀yin obìnrin mi fẹ́ ẹ̀yin obìnrin ẹ má ṣe mí ní high o gbogbo ẹ̀ńtẹ́jẹ́ obìnrin lórí show ẹ má ṣe mí ní high àná ọkùnrin if you are not strong don't do high to me please. tó bá jẹ́ ọkùnrin tó bá strong don't I don't want to see your high o ẹ̀yin obìnrin ẹ má send mi ní high please I don't want to see your high ẹ̀ńtẹ́jẹ́ obìnrin. Let me quickly do this. Okay, phone. You come out with phone. Ẹ jẹ́ kí n fi yín sí speaker. Bá mi ẹ ní sùúrù sà. 40%. Connected to iPhone 5.
ẹ bá gbọ́n sókè sà. Hello sà. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ náà. ẹ ṣeun sà. ẹ pẹ̀lẹ́. ẹ sà. ẹ̀dẹ̀kú ọ̀rọ̀ dáadáa lábọ̀ ọlọ́run ẹ ṣe. lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa ti Sunday Igboho Sunday Igboho òun ṣe ọmọ kékeré àgbàlagbà ni ó dẹ̀ dùn mí nítorí pé ẹni tí èèyàn nífẹ̀ẹ́ ẹni tá a bá fẹ́ nílùú kì í dáre ọ̀rẹ́ tí Igboho ní ó ti kò tó ọ̀tá tó ní nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ tí Igboho ní kò tó ọ̀tá tó dùn mí UK mo wà á di mímọ́ sọ pé àdìsá lórúkọ mi tí mo ní àtijọ́ ọ̀tọ̀ máa ń pè fún program lẹ́kọ̀ọ̀kan. ọ̀rẹ́ tí Igboho ní nílẹ̀ Yorùbá kò tó ọ̀tá tó ní ti pọ̀ jù. and this àwọn ọmọ tó ń kọ́ mọ́ra yìí respect ààrẹ Igboho please respect yourself. respect yourself. bá ti pé tó bá pè ní gbèrágà tí kò pè ní gbèrágà. come on. òní ni mo ní kí níyẹn àbálẹ̀ àná mo fẹ́ pe Kóìtì bíkọ́ máa ń bá Kóìtì máa ń bá Yẹmí sọ̀rọ̀ máa ń bá Kóìtì sọ̀rọ̀ ẹ tí a fẹ́ nílùú lọ́rọ̀ gbogbo kò dárin. ẹ fi sílẹ̀. ẹ tí a fẹ́ nílùú lọ́rọ̀ gbogbo kò dárin ọlọ́pàá kí èṣù mú ọlọ́pàá kí èṣù gbọ̀ wá ṣiṣẹ́. àwọn tí wọ́n ń sọ Ìgbòho tẹ́ bá lọ ṣe nǹkan burúkú fún àwọn ọmọ orúkọ burúkú yẹn báwo ló ṣe fẹ́ wọ̀n tẹ́ bá lọ ṣe nǹkan táwọn ọmọ yẹn fẹ́ni tí kan kò látọ̀ ọ ní lórí ìkọ̀ fẹ́ni tí kan ń ṣọmọ tó ga ó ní bóyá sọ̀rọ̀ tó Oríyọmí tó tọ́jú ẹ̀ Oríyọmí tó ṣe nǹkan tó dáa fún tó fún lọ́wọ́ tó fún ní pẹ́ tó fún ní gbogbo nǹkan tó fún ní tó sọ̀pọ̀tì ẹ̀ ó ní bóyá ọ̀pọ̀ báyẹn bí nìkan ò ní máa sọ̀rọ̀ tọ́rọ̀ bá ti rí báyẹn ìjẹ̀ṣà ní tìlù bá ti ń dún pamíkú ẹ̀sùn ẹ̀sùn nìyẹn fi ń jó ìlú tó bá ti ń dún pamíkú ẹ̀sùn ẹ̀sùn nìyẹn. àwọn tó fẹ́ kọ́ oṣù púpọ̀ nílẹ̀ Yorùbá ju àwọn tó fẹ́ kó òrìn lọ Ìgbòho ọ̀gá ṣe Ìbàdàn lájọ́ ń gbé mo sọ Ìbàdàn ní gbogbo láìfù mọ́ ìbànújẹ́ ní bọ̀ Ìbàdàn ní gbogbo tí wọ́n gbé mo ti wá tẹ́lẹ̀ ti pé Kóìtì lónìí mo ọ̀rọ̀ escape mind mi. ẹ ṣe bàbá mi fẹ́ kí n sọ di 2 minutes lẹ ṣe God bless you. God bless you sir. kó jọ tó lọ lọ. ẹ jọ èèyàn tó over 200 ló ń wo show èèyàn 35 ló tẹ tán pọ̀ ẹ bá wa tẹ tán pọ̀ lórí ẹ̀ ẹ bá wa tẹ tán pọ̀ lórí show yìí ẹ bá wa share video yìí. Let me quickly call ara àwọn tí mo ti send kìíní yẹn sí. Let me call ìyàwó ẹ̀. àwọn obìnrin àkọ́kọ́ tí mo send ẹ̀ sí mi lè fẹ́ send ẹ̀ sí obìnrin kankan. The other YouTube is rolling. Kí ló dé? Wọ́n ní YouTube mi roll. Kí ló ṣẹlẹ̀? Ẹni sùn torí Ọlọ́run. Àwa náà kí lẹ rí? Kí ní sùn? Ẹni sùn. Other YouTube is rolling. Kí ló ṣẹlẹ̀? Ẹ má ẹ̀kan gbé show mi wá ẹni sùn máa mẹ́ni sùn. Ẹ má ẹ̀kan gbé show wa wálẹ̀ bá wa kọ comment kó má gbé show yìí wálẹ̀. Wọ́n ti ṣe láti bí ìjọ́ kẹta. For use of stay in control of your account. Kí ló ṣẹlẹ̀? Ogun máa jà o. Àwọn kò sáwọn olólùfẹ́ mi lórí show. Ẹ má ẹ̀kan gbé show yẹn bá wa kọ comment bẹ́ẹ̀ dẹ̀ kọ́ yín dẹ̀mú. Ó má ti gbé show wa lọ́mọ àti gbé page mi wálé kékeré ní ìtókù. Ẹ jẹ́ bá wa kọ comment o. Màámi mo ti send ẹ̀ sí yín. Kí ni mo send sí yín? N tó send sí yín yẹn nǹkan tó lágbára ni. Kò jẹ́ kó sójú tí yóò tí màámi sójú tí yóò tí dá ni kí ló lágbára ń bẹ̀. Kò sí nǹkan tó wà níbẹ̀ nísìn tí mo rí tí mi ò bá ká mú pé yes èmi náà ti dọkùnrin táwa náà wà nílé tógun bá dé káwa náà dìde ni àwa náà ti kó olóbìnrin báyìí ìgbà kan là ń sunkún ní ìsìn àwa gan ti gbà ká ibi tí bá ń lọ káwa náà máa lọ ni. Màámi kí lẹ rí torí tá a bá ṣe é torí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. Màámi kí lẹ rí láàrin ìṣẹ́jú kan kí lẹ rí mà. N tí mo rí ní inú fùrọ̀ onífùrọ̀ ni o wọ́n bà ayé ìfùrọ̀ yẹn jẹ́ ni o. Ẹni tó dán ilé àwọn tó dán ilé yìí wò lágbára Ọlọ́run játijàti làwọn náà máa bá lọ. Fúlàní ló dán orílẹ̀ Yorùbá ẹ ṣe Màámi mo ti sọ pé àwọn obìnrin ò ní lè sọ nǹkan tí wọ́n rí ẹ jẹ́ ká pé ọkùnrin kan wò àwọn obìnrin ò ní lè sọ nǹkan tí wọ́n ok èèyàn kan ń pè wá lára àwọn tí a send ẹ̀ sí àwọn ọkùnrin àwọn obìnrin ò ní lè sọ nǹkan tí wọ́n yẹ ká gbé kọ́ọ̀lù ọkùnrin kan ẹni sùúrù sà kọ́ọ̀lù yẹn ti pọ̀ so ẹni sùúrù àwọn mo sọ pé lẹ́mìí ti fẹ́ sẹ́ni sẹ́yìn pé ẹ̀yin obìnrin ẹ má send mi ní high
I don't want any obìnrin to send me hi. Okay, let me call this person. Ẹ jẹ́ ká pa àwọn ọkùnrin méjì wọlé kán sọ tí wọ́n wí fún wa. Àwa ń sọ Sunday Igboho. Hello. Hello, ayélàgbé ìyá. Ẹ ní ṣàgbákò kí lẹ rí ẹ kú wájú ẹ kú iṣẹ́. Ẹ ṣeun láàrin ìṣẹ́jú kan kí la send sí fídíò pọ̀ tàbí ṣó sà. Fídíò tẹ send yẹn ó jẹ́ ìbànújẹ́ ó dẹ̀ dẹ́rù bà mí díẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣe rí olóòótọ́ ìlú lòsìkà ìlú ara nǹkan. Bàbá wa kí lẹ rí nínú fídíò tá send sí yín. Ṣé ẹ fẹ́ kí n sọ síta? Ẹ sọ gbogbo èèyàn mi lè send sí gbogbo èèyàn náà ẹ máa sọ síta àwọn èèyàn máa mọ̀ ni. Wọ́n ti já nǹkan abẹ́ bókùnrin ni bóbìnrin ni Ọlọ́run ló mọ̀. Bókùnrin ni ṣé ẹ rí dáadáa ni ẹ rí pé ọmọ ẹpọn ti bọ́ta ni. Wọ́n ti já gbogbo nǹkan tó wà lábẹ́ ẹni yẹn lọ wọ́n ti fa gbogbo ẹ ti di korodo ẹni yẹn ti kú wọ́n ti yọ kíní abẹ́ ẹ lọ so kọ́ ló ń ṣàánú wa ara nǹkan tá à ń fèsì ní Nàìjíríà nìyẹn. Ẹ ṣeun sà mo fẹ́ pe ẹlòmíì mo fẹ́ èèyàn tó yẹ pé ó wo kíní yẹn dáadáa tó jọkùnrin bàbá wa yìí wọ́n fa abẹ́ èèyàn lọ kọ́ ilé ìdí pé wọ́n fa abẹ́ èèyàn lọ kì í pọ́n fa abẹ́ èèyàn lọ ṣẹlẹ̀ mọ́ kí ó ṣèyẹn ṣẹlẹ̀ mọ́jú ní pọ́n fa abẹ́ èèyàn lọ. Hello bàbá wa kí la send sí yín. God bless you Mr. Idris kí la send sí yín. Yorùbá Wuyi ayélàgbé original. Ẹ ní dààmú sà kí la send sí yín sà. Mo ń try láti picture ni mo ń try láti wò kò tiẹ̀ bí ọkùnrin ni bóbìnrin ni bí wọ́n bá tiẹ̀ jẹ́ níbi ìbásùn ni kò yé mi. Okay. Okay mo ti rí obìnrin ni. Obìnrin ni ta ni. Ó dà bàbá wa ẹ ṣe gan sà. Fún èyí tí ẹ bá mọ̀ Mr. Idris tó ń kọ kọ́mẹ̀ntì gan tá à send sí wọn wọ́n láwọn ti rí fídíò yẹn wọ́n gbé olóòótọ́ sí ẹkùn èèyàn wọ́n dẹ̀ fífọ́ wọ́n fọ́ ẹkùn kórópọ̀n méjèèjì wà ń tà báyọ̀ yẹn wá ò ṣe bọ́n ṣe pé àwọn ọmọ bí ọkùnrin ní bóbìnrin ṣe bẹ́ẹ̀ rí John Thomas ẹ̀pọ̀ wà lórí ẹkùn yẹn ní tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn Sunday Igboho wá jáde pé ẹ má yẹ kékeré ní ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá Wuyi náà pariwo ẹ má yẹ kékeré àwọn àrò bóyá bàjẹ́ ń sọ yẹn àwọn tá à ń jì yẹn a rí wọn bí ẹni wípé wọ́n fẹ́ kúrò nínú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn no arang na ẹ má bínú o èèyàn ọmọ ìbátan sọ pé kẹjọ o ẹ jí lójú ooru ẹ má bínú torí èmi apologize sí yín èmi Yorùbá Wuyi mo apologize ìgbà tí mi ò mọ̀ wípé ẹ fẹ́ràn kan tí àwọn olóṣèlú ń ṣe fún yín ìgbà yẹn ni mò ń pariwo ìgbà tí mo lérò pé ẹ mọ̀ definitely ẹ mọ̀ ẹ dẹ̀ like ẹ mọ̀ ẹ dẹ̀ like so kí là ń dara wa láàmú fún bàbá tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn wọ́n ní kó lóye lọ mọ̀ wípé ọ̀tá tó ní ilẹ̀ Yorùbá ó pọ̀ ju ọ̀rẹ́ tó ní lọ táwọn tá à ń parẹ́ ẹ we better go sit down one place. We just better go sit down for one place. Ẹ yẹ kí n pè yàn mẹ́ta. Kì í ṣe àwọn tá ti send ẹ̀ sí o bet àwọn tó kàn tán ti pè é tẹ́lẹ̀. Don't send me message on my phone pé it's very bad. Ẹ má send message to me. Tó bá fẹ́ kọ ẹ lọ kọ sí comment section. Mr. Idris ní kó ló bá kọ comment lórí YouTube látẹ̀kọ́. I'm not sending it to anybody again. Tó bá ẹni tí mo bá ta send ẹ̀ sí ẹ jẹ́ káwọn èèyàn rí ní comment section capin ni ẹ bá gbóhùn sókè. Ẹ kálẹ́ mà. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú ètò ẹ rà mà. Mo kí n púpọ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ Alado àbí ẹjẹ́ kọ́ gbé lórí ọ̀rọ̀ Oloye ọlọ́run bá lọ́rẹ̀ mi wọn ọlọ́run bá ṣàánú wọn kí mọ̀ fi sọ̀rọ̀ sọ wọn. Ẹ jẹ́ kí n mo pè yín níjọ́ kan báyìí. Báyọ̀ kó bóyá bí sọ 2 minutes sir 2 minutes. Sẹ́rí ibi tí Olóyè Sunday Igboho ibi tí ọkàn wọn clean dé tí ẹran bá fẹ́ wọnú ilé wọn ẹran ò ní kan ilẹ̀kùn tí ó fi wọnú ilé wọn. Èmi lọ síbẹ̀ ni ibi tí wọ́n clean dé mo lọ síbẹ̀ kọ́ àwọn mo lè send fọ́tò tí mo yà ń bẹ̀ mo lè send ẹ̀ sí
mo lọ sí Ìbàdàn jọ náà ni mo wá lọ sí èmi ni mo fẹ́ gẹ̀ẹ́tì ilé wẹ̀ kódà mo rí wọn jọ náà àwọn ní àwọn ń lọ sí prógámù kan bí ẹran bá wọnú ilé wọn kò ní kanlẹ̀kùn tí ó tún wọnú ilé ní pé sẹ́rí àwọn aládùn bóyá tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n rí ni àwọn bọ̀ yẹn kò í serious kò í sí ọmọ gidi kódà ìmọ̀ yìí pé ẹ lè sọ̀rọ̀ rẹ̀ torí. mo ń gbọ́ yín. torí níjọ́ kan báyìí náà mo ti rí bó ṣe ta sí yín nígbà kan báyìí náà ó ti fẹ́ tó bí ọdún méjì tó ń ṣe ìpè burúkú láì ṣe mi ò mọ̀ rí àtijọ́ náà lẹ ti yàgò gbòòrùn ọmọ tí ò lójú tì àṣàníbọ̀ yẹn gbogbo prógámù rẹ̀ kò sí ọmọ lọ́wọ́jọ́ ọmọ lẹ́yìn kódà mò ń sọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀lẹ́ yìí pẹ̀lú ọ̀rẹ́ mi kan pé yóò mọ̀ sọ pé òun mú nǹkan àwọn tá ni èé mú nǹkan nígbà tó bá ti wá ṣe tán ọwọ́ àmọ́ bẹ̀bẹ̀ bọ́ọ̀ yẹn kì í ṣe ọmọlúwàbí tó wà nínú rẹ̀ ní tí ẹ̀sùn ìmọ̀já sọ̀lá fẹ́ máa ń tà mí torí mo lóríṣiríṣi fídíò jíjẹ́ tí ó sọ pé. sí pẹ̀lẹ́ fọ́nìtìkà ni kí ló kan fọ́nìtìkà bẹ́ẹ̀ ẹni akọ́lé wà ṣe tó bá wù òun náà fẹ́ tinú rẹ̀ ṣe ni torí pé kẹ́lẹ́ trent ìwọ ọmọ búlé tó bá yá ọwọ́ àmọ́ lè bẹ̀bẹ̀ padà ọmọ àlè ní bọ̀ yẹn ìgbéraga ò sí ti pọ̀jù fún un. ẹ ń bàbá ẹ ṣeun gan so fídíò tó fi bẹ̀bẹ̀ ní ẹ wá wo iye views ti fídíò yìí ní let's play it. ẹ̀yin tí ẹ fi mọ́jà sọ̀lá fẹ́ máa ń tà mí torí mo lóríṣiríṣi fídíò jíjẹ́ tí ó sọ pé adébásmùtọ̀ tó ń ta mọ́tò àlòkù kò jọ gbáǹjo kò jọ kinní kan ẹ jẹ́ kó yín pé ẹ má fi fídíò ti sáyé ṣẹlẹ̀ yìí ẹ̀ ń tà wá o ó ti yín ọmọ Ìgbòho làwa ti di kọ́ o bọ̀ èyí tẹ́ mọ̀ Ìgbòho lẹ́bí ń ṣeré ẹ̀rù ló bá mi tó dẹ́jẹ́ kò ní fídíò yẹn rí bó ṣe rí yẹn àlàyé ẹ bọ́dẹ̀ bẹ́ o ẹ má fi ní ẹ tá Ìgbòho bàbá Ìgbòho tó bá jẹ́ fídíò tí mo ṣe yẹn ó bí nínú ẹ má bínú torí pé iye ẹ̀rù amọ̀ǹfì náà ni àìsí ìlú ọmọ kékeré tẹ́ bá jẹ̀ mí lọ́mọ kékeré gan kì í ṣe èmi tí mo jọ́ ọmọ yín bọ̀ èmi ọ̀dàsáǹdì pé fídíò yẹn kàn wà fún yín pé kí lè wá rí yín pé kí ló ṣẹlẹ̀ sí àwọn gangan fi rí bó ṣe rí ẹ̀yin ní kẹ́ sọ bí tí ẹ̀ ń lọ fún wa bàbá Ìgbòho ẹ má bínú tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn bí nínú àdáde bá sùn tọ̀ náà bàbá Ìgbòho mo fi yín bẹ̀ wọ́n ẹ bá mi bẹ̀ bàbá yẹn torí nínú ẹ tí mi ò lè sẹ̀ ni wọ́n wà ẹ tó tún kù fún mi bàbá nìyẹn ẹ tí bá ti wá tẹ́ lọ́wọ́ irú wádé bá sùn tọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ti lọ fà àǹfààní nílé mi fẹ́ jẹ́ o èmi ò fẹ́ rí wàhálà yín o kẹ̀lẹ́ bá mi báwọn èèyàn yín náà sọ̀rọ̀ àgbègbè àwọn tí wọ́n bá fẹ́ mọ lu abẹ́lé yẹn láti yẹn tá Ìgbòho ní ìsọ̀tá Ìgbòho ní ìdẹ́sẹ̀ tẹ̀ ní sponsor against Ìgbòho bàbá Ìgbòho ẹ má bínú lára nǹkan tó ń dùn mí àwọn èèyàn gbówó wá fún mi láti ṣe iṣẹ́ against APC ní ìrẹ̀lẹ̀ ṣerú ìjọba yẹn láyéláyé àwọn tó dẹ̀ ń jọ ní APC gan ní gbogbo Lagos State yẹn wọ́n ṣiṣẹ́ tó wá fún bàbá Tinubu bàbá gangan lọmọ Tinubu so ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀ ní dáàmú ẹ má bínú torí Ọlọ́run torí ànàbí mọ̀mọ́ sálára ìwà sàrẹ́ ẹgbẹ́ mi náà wà ń bí yóò ẹjọ́ nítorí Ọlọ́run kúlà ọ̀sálóbílámùdà lẹ́kùwà pọ̀gbẹ́tọ̀ ọ̀dáwé alóbílámù ọmọ Ìgbòho ìbẹ̀ sójú wọn ni. so ẹ má jẹ́ ká kó wá lọ dílé wa ṣe bẹ́ẹ̀ ti rí ìsìn tó apologize ṣé àwọn ọmọ Ìgbò tó máa apology yìí sìn tó máa tẹ́ǹdà ẹ̀ lọ síbi tí wọ́n gbé ọ̀rọ̀ ta kọ́kọ́ lọ. He is demanding for his adoption. ẹ bá gbọ́ sókè bá mi yá mi. ṣé rí àwọn Nàìjíríà ó yá ká kú jáwọ́ lọ́rọ̀ wọn kọ́ máa pa wọ́n lọ ní ọ̀rọ̀ wọn bá dé báyìí. àwọn yúùtù yìí gbà tí ò ti ṣiṣẹ́ lọ́ṣẹ́ ń disgrace Olóyè bí Olóyè má jẹ́ kó kú já lọ. disgrace yẹn ti pọ̀ jù and ìmí tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí àwọn tó bá ní ìdí ẹ̀ àwọn tó pé wọ́n ti yé ìtẹ̀ ọmọ wa post ẹ̀. mo ní fídíò ẹ̀ mọ́ tí bẹ̀tẹ̀ Alado bú nígbà yẹn náà ló máa ń ṣàwọn ọmọ yìí. dèmí kò lè sọ pé kíní kan ni mo ṣe fóun mi ò ń dọ́dún ẹ̀. àwọn ọmọ wa tún wà àwọn ọmọ akíntì ló ìbò gan wọ́n tún ní respect ju àwọn tó wà Naija lọ. bẹ́ẹ̀ni. ọmọ mi first born mi aunty is 25 years old ó ń ṣiṣẹ́ wọn ò bí rẹ kò lè kọ́ síwájú mi. kábọ̀tì bọ́sẹ̀ mi gan tí mo jẹ́ yẹ tó yẹ pé mo wà ní ọkọ o mo sì ní ìyá àti bàbá tájọ́ ń gbé l'Amẹ́ríkà o distance nílé wa o wọn ò bí mi rẹ mi lè sọ òdì níwájú àwọn parents mi. ẹ bá àwọn òbí tó bí yín báwo òbí yín ṣe tọ́ yín nìyẹn àyẹn tó bímọ tọ́jú sí títì báwo ni fọkàn mọ́ ṣe ṣe. nígbà tí mo ṣe tí wọ́n rí ìyá Alado mo bí it's finish yo wàhálà bàbá ẹ̀ 120. finish ni àǹtí.
finish ni Ọlọ́run. Bàbá 120 kò tí mo bá rí yẹ àwọn ní finish. Wàláì finish ni. He's a finish ni o. Mo ní finish. Ògùn gbọ́ finish. Ẹ ṣe ilé ìjà yẹn tí mo ń gbọ́ Ẹ jọ̀ọ́ ní rojú ẹ tó bá ti lè bá wa mute kó drop ara ká tó drop ẹ̀. Rashida tó bá lè bá wa mute ẹ drop ara yín ká tó drop yín o. Mo ráyè lórí page yìí o. Tó bá ti lè bá wa mute kó wa drop ara ká tó drop ẹ̀ ni. Ẹ bá wa gbóhùn sókè sà. Mo rí fọ́tò yẹn ó bá is disheartening. Sherry, wọ́n dẹ̀ máa sọ kíní kan, wọ́n ní if God gives you a second chance, pé ẹ má ṣe mistake àkọ́kọ́. Victoria ẹ bá wa mute o. Ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ yín. Ẹ fẹ́ drop àwọn èèyàn tó wà mute ní tọ́nà bá fún yẹn ní ààyè kejì, àṣìṣe àkọ́kọ́ kọ́mọ̀tù jẹ́ kó tún ṣẹlẹ̀ sí ilé kejì. Kí olóyè kó fúnra rẹ̀ ní gáà. Tẹ́ ń bá sọ pé ó proud, yes, ó proud. Ó proud ni Yorùbá nation tá à ń ṣe. Mi ò sínú platform kankan pé platform ẹ̀dá platform kan lẹ̀ ẹ wá jọ ń sọ̀rọ̀ kíní kan lábẹ́lẹ̀. Mi ò lọ́rẹ̀ẹ́ mo class ara mi gan. Èmi ò náìsì o, mi ò náìsì rárá. Kò yẹ kó tiẹ̀ sún mọ́ àwọn yẹn rárá. Ìwùn gan ní mílítì gbogbo wọn gbẹ́ sọ pé wọ́n mọ ìbọn gbé tó. Wọ́n sì ní wọ́n ní oníkálukú ní level. That's bad. Èèyàn sọ pé ẹ kúrò nínú ìyà. Ẹni sọ pé inú ìyà yẹn gangan lè fẹ́ kú sí ẹ lẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ fún wọn. Ọ̀rọ̀ tó lóye Sunday Igboho sọ ṣé threat wà ń bẹ̀? Threat wo ni? Ṣé káwọn ọmọ yìí yọjú sí mi? Lágbájá gbogbo kankan pa ẹ̀ o fẹ́ kó rí mi lẹ́gùn ní 24 hours. Ìtú ìsìn pé ó expect bí kìíní ẹ̀ bó ṣe ń bọ̀nù ní heart ẹ̀ tó pé and tí ó dẹ̀ sọ fún yẹn ó ní pé ó show closeness ni pé kò fẹ́ jẹ́ kí àwọn nǹkan míì kó tó wọ̀ láàrin kó tó rí pé òun gbọ́ nǹkan tí bọ̀ yẹn sọ. Ó fẹ́ close gap yẹn very fast ni. Èmi ò rí nǹkan kò sí threat nínú nǹkan tó sọ yẹn náà. Tó àmọ́ yẹn sọ mo máa ń ṣe show yìí live ẹ̀ tẹ́ bá nífẹ̀ẹ́ olóye ẹ̀ máa kọ́ sí comment section. He should distance himself. Pátápátá. Complete gap. Kó fi gap kalẹ̀. Complete gap. Kó tiẹ̀ ṣe mé. Kí ló dé? Ó pọ̀ fún àrísí olóye o. Ó pọ̀ fún àrísí yín o. Ẹ ṣe gan. Ṣe ẹ̀rẹ̀ mọ̀kẹ́rẹ́ èmi aṣọ kìíní kan ni pé bóyá kẹ́yìn ẹ̀yin tẹ́ gbogbo ẹ̀yẹ tó súnmọ́ ẹ ṣe nǹkan. I called him this morning. Ẹ̀fọ́ náà bẹ̀ kó tẹ̀ kọ́kọ́ kúrò lù náà. Èmi ò lè pàṣẹ yẹn ní dààmú bàbá mi. Àní mi ò lè sọ yẹn sẹ́ẹ̀ mi lè sọ yẹn. This thing is getting too much. Yes. Mr. Yin kọ́dà pé mo send picture yẹn sẹ́yìn náà ṣe rí nǹkan tí mo send sí yín. Ó burú. I wish pé kí ní nọ́mbà Alado lọ́wọ́ àbí nọ́mbà for the thinker kí wọ́n send videos yẹn sí wọn. Kí ìjàmbá yẹn nìkan o ẹ̀pọ̀n náà ti yìnbọn fáwọn Yorùbá nísìnyí ẹ̀pọ̀n náà ti yìnbọn fáwọn Yorùbá nísìnyí ẹ̀pọ̀n ń fọ kókó pọ̀n ó ń bọ̀ kalẹ̀ bí ẹyin báyìí ni. Kọ́lọ̀ ń gbà wá o. Oloye should just comment and still say for now. They will respect you later. Wọ́n padà mọ nǹkan tó ń ṣe padà respect yẹ. Hello. Ẹ bá wa gbọ́n sókè sá. Ẹ kú ètò. Ajọ́ ṣètò ní sá o. Ṣé ti ń gbọ́ mi? Obìnrin ni mí. À ń gbọ́ yín màámi ẹ má bínú torí Ọlọ́run. Àwọn àgbà náà pòwe. Wọ́n ní tí kú ilé ò bá pa. Ẹ pọ̀n mo fọlọ́ bá búra. Ṣé rí àwọn bọ́ìsì méjì yẹn? Wọ́n fẹ́ lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ burúkú fún olóyè Sunday Igboho ni. Nígbà tó bá wà ní kọ̀rọ̀ pẹ̀lú àwọn tó rán wọn níṣẹ́ ọ̀rọ̀ míì náà ń sọ o. Gbogbo ẹ̀bẹ̀ ṣuaṣua tí Alado àti ìyá ẹ̀ wá ń bẹ̀ yẹn wàláhì mi ò rí sí. Kọ́nà mọ́mọ́mọ́ ẹ̀ wọlé kó bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ gidi níbi tó ọmọ ti ń gbọ́. Kó lóyè Sunday Igboho wà yìí kó wá fèsì ibi tó ń lọ. Kó dé sára rẹ̀. Ẹ má bínú màmí ẹ má sọ̀rọ̀ yín nìṣó. Kó jẹ́ kí ọmọ tó ń pè ní Alado yẹn kó jìnnà sí rere àti ọmọ tó ń pè ní funny thinker yẹn kó jìnnà sí wọn rere. Èrò pọ̀ lẹ̀ fún olóyè Sunday Igboho. Ẹ gbọ́ gbólóhùn kan tí Alado pè ní. Ó ní wọ́n ń gbowó wá fún òun o wípé kóun bá APC ìjà. Ẹ̀yin èèyàn ẹ̀ rí sí point yẹn. Ṣé sì ń ṣó expect pé kólóyè Igboho gbowó tiẹ̀ wá ní
àbí kí ló ń rò tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó mi múrú pọ́ǹtì yẹn jáde. màámi bó lè wí ẹ níbi tó ní nǹkan gbé sí ò dáa olóyè is too loose Sunday Igboho is too loose. mo ti ń bá wọn wí sẹ́ẹ̀. before you go be my friend you go try. sí àwọn ọmọ méjèèjì yẹn kó má jẹ́ pé ara àwọn ọmọ méjèèjì yẹn bàbá mi Ìbàdàn ló mọ̀ Ọmọláyípo òun lọ̀rọ̀ Aládò yẹn àyínípadà ó wà lọ́wọ́ ẹ̀. Aládò nìkan mami ṣẹ́rí Aládò nìkan kan tó máa fún yín 1 minute mo fẹ́ Aládò fọ́nìtìkà àwọn yẹn àwọn kàn ń ṣe kọ́mẹ́dì they need money. wọ́n ṣe kọ́mẹ́dì. bàbá mi ìyá mi wọ́n ṣe kọ́mẹ́dì mà. ibi irọ́ la ti ń gbóòótọ́ ọ̀rọ̀ ibi àwàdà la ti ń gbóòótọ́ ọ̀rọ̀ wọn ò ṣe kọ́mẹ́dì ẹ bá pàǹtì ọ̀rọ̀ wọn sí kọ́mẹ́dì kó má jẹ́ bẹ́ẹ̀ náà máa gbà wọlé sẹ́ni ẹlẹ́ni lára ṣùgbọ́n tá a bá ti gbéràn wí ẹ jẹ́ ká gbéràn wí yẹn ni olóyè kó lóyè pa ẹnu wọn dé díẹ̀ kó máa fọ̀rọ̀ síkùn bí àgbà kó máa fi gbígbọ́ ṣaláìgbọ́. kọ́dẹ̀mọ bí ológbò. yá kọ́kàn máa mirí sọ̀rọ̀ tán bá sọ kì í ṣọ̀dọ̀rú Aládò yẹn ló yẹ kán ti lanu sọ̀rọ̀ tó bá jẹ́ ọmọ wọn jù bẹ́ẹ̀ lọ kò ní lóun fẹ́ kó jẹ́ pé bàbá ẹ̀ 120 kó gbé síta pé kán bá òun yìí ń bọ̀ ṣé kò mọ̀ pé búlẹ̀tì lòun dàbò olóyè díẹ̀díẹ̀ yẹn pẹ̀lú ọ̀rọ̀ ẹni ṣé kò mọ̀ pé búlẹ̀tì lòun dàbò wọn búlẹ̀tì ni àfẹntí ò bá mọ̀rọ̀. ẹ ṣe màmí ká tún gbé ká lọ sórí TikTok nísìnyí lórí TikTok ẹ bá ṣe ní ìṣẹ́jú méjì ẹ̀sẹ̀ ń kọ́ bá a gbóhùn sókè màmí ẹ̀ ṣe ń gan God bless you ẹ̀sẹ̀ ń kọ́ bá a gbóhùn sókè ẹ kú lójú àsìkò yìí mà. yes ma ẹ rí kan tí mo kàn lè sọ sọ̀rọ̀ olóyè ni pé. ẹ̀yin kọ́ ni ẹ̀sẹ̀ ń kọ́ mà ẹ̀yin kọ́ ni ẹ̀sẹ̀ ń kọ́ yẹ kí ẹ̀sẹ̀ ń kọ́ bá a gbóhùn sókè kò tí kàn ẹ̀sẹ̀ ń kọ́ bá a gbóhùn sókè mà. thank you ma sẹ́rí ọ̀rọ̀ mi ò ní pọ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olóyè. 2 minutes náà ni mo sà. ẹ̀yin àgbàlagbà máa ń sọ pé tá a bá ti ń bá ọmọ kékeré jẹ iṣu lóko góńgóri mú èèyàn ló máa ń wò so kílé èèyàn jẹ́ ti olóyè kàn mọ̀ bí wọ́n ṣe distance ara wọn lọ́dọ̀ àwọn ọmọ yẹn n ò tó ìgbẹ́ ìdí wọn eléyẹn bá yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn whether foreign thinker whether Alado whatever wọ́n gba sọ ní lára èèyàn ní gbangba wọ́n wá ń dàbò ní ìkọ̀kọ̀ mo sunmi ònùdí èèyàn mélòó lọ fẹ́ sídìí ẹ̀ hàn gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ti kọ́kọ́ sọ síwájú yí pé ṣé iye fíù tí ìgbà tí wọ́n bu olóyè tí kinní yẹn ní ṣe náà ní apology náà ní ẹ máa rí pé yàtọ̀ síra wọn etí tó bá gbà lọ kò ní gbọ́ àbọ̀ mọ́ eléyẹn náà fún àwọn funny thinker àti whatever tó Alado whatever then ẹlẹ́ẹ̀kẹta ti either video or picture tẹ send sáwọn èèyàn actually mi ò rí fídíò yẹn náà ṣùgbọ́n ọ̀nà méjì ni mo fẹ́ kẹ́ jẹ́ ká wo nǹkan tẹ send yẹn níbi tí wọ́n yin àwọn ènìyàn wọ́n yin ẹnìyẹn níbọn ní private part bóyá kò kú èmi ò mọ̀ but ìgbà míì wà tó jẹ́ pé èèyàn ò ní kú. kówó pọ̀ méjì ti bọ́ta àwọn tó bá wò ló máa sọ fún yín. so Fúlàní lẹni tó dẹ̀yìn eléyìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí wọ́n castrate nǹkan tí wọ́n ń sọ ni pé wọn ò fẹ́ kẹ́nìyàn ó bímọ mọ́ so nígbà tó bá jẹ́ pé Fúlàní nísìnyí ibi kórópọ̀n ni wọ́n ti ń yíyàn níbọn tí wọ́n yin Yorùbá ní kórópọ̀n níbọn kí ni nǹkan tó ń túmọ̀ sí fún ọjọ́ iwájú ìran Yorùbá. I don't know. ẹ ti understand báyẹn because ẹni tá a castrate ìbọyẹ ẹran la castrate náà bọyẹ èèyàn àfẹ́kẹ́ nìyẹn ó bímọ wọn nìyẹn ṣètìrí ogun kan tó rárá fẹ́ wọlé níbẹ̀ yẹn eléyẹn dúró bẹ́ẹ̀ mo sẹ́ndì clips kan sí yín ní orí WhatsApp yín sẹ́rí lórí ìtàwọn Fúlàní yẹn ní Zamfara lọ́wọ́lọ́wọ́ báyìí state méjì ní Zamfara àti Kebbi àwọn arábẹ̀ yẹn ti dìde fúnra wọn tí wọ́n gbé bó ṣe dengon wọn ò dúró de ìbọn gidi dengon wọ́n gbé tí wọ́n fi fèsì àwọn pípú yẹn fúnra wọn ó ṣẹlẹ̀ lẹ́ni ó ṣẹlẹ̀. even ní Jos àwọn obìnrin náà dìde ní Jos àwa wà lórí TikTok à ń jà
Sunday Igboho wọ́n make sure pé àwọn repel àwọn people yẹn. I watch it. Pẹ̀lú gun. Exactly. Nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni nìyẹn o. Ní ara wọn síra wọn nìyẹn, Haúsá sí Haúsá nìyẹn o. Kì í ṣe another tribe o. So ibẹ̀ làwa dẹ̀ ti jókòó day and night. A máa wá sórí TikTok, a máa tójọ́, a máa ṣe everything. Wọ́n dẹ̀ yàn wá níbọn ní kórópọ̀n bíbáyìí láti lè reduce the population wa. Because mi ò rò pé àwọn yẹn ronú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Ẹni tá a ti fọ́ ní kórópọ̀n só lè bímọ mọ́ ni tó bá wà life. Ó ti ẹ̀ kú ni àwọn méjì gan ni àwọn méjì ẹ̀pọ̀nà and again má kan survive tó yẹ pé ó ní iṣẹ́ lára mo play show yẹn ní bíi 2 months ago màá ti wá fídíò yẹn ibi ẹ̀pọ̀n náà ti yan òun náà níbọn ọlápọ̀ níṣẹ́ lára kò wọ òun lára ẹ̀tàn méjèèjì lè wọ́n já kórópọ̀n wọn síta kórópọ̀n ti yíyan níbọn nísìn. ọ̀rọ̀ àwọn èyí tí mo ní mo send sí yẹn lé nìyẹn mà n ò dóde order from anybody kó tó di pé àwọn aráàlú dìde tí wọ́n gbé ìbọn tí wọ́n fi àwọn Haúsá ni wọ́n dìde against Fúlàní pípa àwa Yorùbá wa ò ní ìdìyẹn Sunday Igboho ti yàgbẹ́ Sunday Igboho ti tọ̀ táwa ní ìdìyẹn a ní ìdí ká monetize page wa ká wá rówó gbà ọlọ́dẹ ká tẹ̀mí náwó yẹn ló kù báyìí ẹ ṣe mọ àbáwá ká tún. ẹni tó wà láyé ló lókè òkè ọ̀hún ẹ má wọrí ẹ ṣe gan ma. tọ́lì ẹ bá wa gbóhùnsókè mà tọ́lì dé bá wa gbóhùnsókè níṣẹ́jú méjì mà a ní fídíò tá a fẹ́ play nípa general Nàìjíríà. ok ma ẹ ra ma ẹ pẹ́ tó ẹ ṣe mà Ọlọ́run á máa fún yín ṣe. ẹ ṣe mà. nǹkan tí mo kàn fẹ́ sọ náà ju pé kí olóyè Sunday Igboho ṣe rí ngbà mi èèyàn máa wò ó pé mi ì fẹ́ ṣe A mi ì fẹ́ ṣe B kọ́ má rí i pé mo ní ìgbéraga ó bẹ́tà kan ní ìgbéraga. mo láìkí ìgbéraga yẹn kú. ó bẹ́tà kan kéèyàn ní ìgbéraga kéèyàn lè ráyé gbé èèyàn ò lè please everybody gbogbo èèyàn kan lèèyàn lè tẹ́ lọ́rùn and number 2 ṣe rí àwọn ọmọ content creator tán kó rọra yẹn owó tán rírí tán bá gbé fáwọn yẹn wọ́n á gbà bọ̀dẹ̀ fún wọn kán sún sẹ́yìn fún wọn ẹni tí ò rí 5 million naira rí tán kàn ju 5 million naira sí àpàyẹ ẹ má jẹ ntàn yín ẹni tí ò rí 10 million naira rí tán bá fún 10 million òun ló máa sọ bí tán máa rìn sí. Yes elébi ni gbogbo ó lébi làwọn ọmọ méjèèjì yẹn so kó lóye sún sẹ́yìn fún wọn pátápátá kán tilẹ̀kùn wọn kán jẹ́ káwọn èèyàn máa fíìlì fọ́ọ̀mù kan tó rí wọn olóyè fẹ́ náìsì ni. àánú èèyàn lè táyé lọ́rùn. olóyè fẹ́ náìsì ó dà kéèyàn náìsì. èèyàn lè táyé lọ́rùn. èèyàn lè táyé lọ́rùn. kán jẹ́ káwọn èèyàn máa sọ Sunday Igboho ti wá ní ìgbéraga ó bẹ́tà. ó jẹ́ nǹkan tẹ́mi fẹ́. ẹ ṣe gan ẹyin ẹ bá wa mute ẹ tó ń bí tó bẹ́ẹ̀ sí kọ́ọ̀lù ẹ ṣe gan ó dàrọ̀ mà ẹ ṣe mà. àwọn break time ló dàbọ̀ mà. ẹ ṣe mà ó dàrọ̀ mà. tó bá ti pè ní tẹ̀ bá gbé a máa pẹ̀lú mi Mr. Champion ẹ bá wa gbóhùn sókè Mr. Champion ṣe wà ń bẹ̀. ẹ kú kalẹ̀ yá mi. ẹ káàbọ̀ ẹ bá wa gbóhùn sókè sà. àkọ́kọ́ nǹkan tí bẹ́ẹ̀ sọ ni pé ṣé olóyè Sunday Igboho ní adviser kọ̀ọ̀kan lára wọn níyàn tó jẹ́ pé adviser gidi lára wọn ni. I don't know. ó dàbẹ̀ ni pé àwọn fúnra náà take decision nǹkan tó bá kọ́ wọn náà ṣe àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kán máa sọ tó ń sọ. ọ̀rọ̀ tó ń sọ nínú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sọ nínú show yìí nínú interplay tó pọ̀ jù pé ọmọ kan ṣẹ̀ mí mo wá rí pé ọmọ tó ṣẹ̀ mí yìí o àwọn ó súnmọ́ ẹnìkan bí ẹ̀gbọ́n fàbí bí bàbá fún gẹ́gẹ́ bí ìyá èso pé ọmọ yẹn bí bàbá ló pé jẹ́ ká ọmọ yẹn wá rí mi nílé nísìnyí o. nǹkan tèmi ń sọ ni wípé kò yẹ kí báwo lé ọdún yẹn ṣe jáde síta. olóyè ṣe wọ́n sẹ̀ǹdì ẹ̀ síyàn ọ́n sẹ̀ǹdẹ̀ sẹ́ni yẹn ni kò kí ṣe pé bóyá wọn kì í ṣe ìdìnnà di o kì í ṣe nǹkan tó private bínú ṣe fídíò pé àìlọ́ adékàs bàbá àmọ̀ yẹn kọ́ rí mi lẹ́sìn òkú àmọ̀ yẹn wá bá mi nísìn ọ̀ẹ́sì lèmi àti ẹ mi mọ̀ kó tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ o everybody lè sọ nǹkan tó sọ yẹn but now àwọn news wá gbé news gbé sí kọ́nà kidnap wọn wá ẹ yẹ kí n gbé jáde
bí news ṣe sọ. àwọn Igbo ló spread ẹ̀ bẹ́ẹ̀. ó ní na Sunday Igboho orders abduction of TikToker Funny Thinker who vowed support for Peter Obi. Now they are now saying nítorí pé ó support Peter Obi wọ́n ti tọ́lọ́ yẹn síta o wọ́n ti ta síta gan Yorùbá ẹ ṣe gan ṣàtúwò kùdùsì fún yín o ẹyọ ọmọ Yorùbá kùdù ramọ́nì fún yín sọdíkì fún yín pàápàá gbogbo ọmọ Yorùbá tó bá wọn lóye kó gbọ́ èmi Yorùbá-Wuyì alẹ́ tí mo bá rí sùn máa ṣe tó bá dẹ̀ sí tó mo bẹ̀rẹ̀ ń gó ní jẹ́ kẹ́ kó bá mi. nǹkan tí máa sọ lórí olóyè ni wípé kán ṣọ́ra wọn gidi gan. mo fẹ́ kẹ́ ẹ lọ wo sórí Asáré-Dòkúbọ̀ ẹ lọ wo sórí ẹ̀ Asáré-Dòkúbọ̀ ọmọ bàyẹ̀ ọmọ Niger Delta ni nígbà tá Asáré ní problem gba ẹ̀ tó wọ́n mú tó ń ṣe gbẹ̀gbà tó padà dé kẹ́ ẹ tó lè rí Asáré wà lápẹ́ fẹ́ rí president ni. ó yẹ kó lóye Sunday Igboho package ara wọn ebi tó le dé Asáré-Dòkúbọ̀ ẹ lè rí ẹni ẹ lè rí ẹ tún wá gbọ́n kankan Asáré-Dòkúbọ̀ kò ní spokesperson fúnra rẹ̀ ó ṣe fídíò kan níbi àná ló máa ń bọ́ sórí tó bá fẹ́ sọ̀rọ̀ ó máa bọ́ sórí ṣẹ́yìn àádẹ́ ti gba advice lọ́dọ̀ wọn tiẹ̀ kó tó bọ́ social media kó tó sọ̀rọ̀ kí olóyè Sunday Igboho gbà tí mo rí wọn gbà tán dé yẹn ó yẹ kó fúnra wọn ní respect kí ajá tẹran gbogbo àwọn tó lọ ń kí wọ́n lé yẹn ọ̀tá wà nù wọn o ọ̀tá wà nù wọn ẹ gbàgbé ìyá mi o olùkọ́ kan náà ṣe bí sí o gbà tán náà kí wọ́n lé yẹn. ẹ ṣe kásáré gbé kọ́ọ̀lù ìṣẹ́jú méjì sà. ẹ ṣe wọn. àti bọ̀bọ̀ yẹn òun ni mo fẹ́ sọ sí jẹ́rí ẹ̀yin náà ti sọ síwájú pé gbogbo ẹni tó bá ti fi ojú àánú sí lójú nǹkan tó máa ń gbé wọn nìyẹn. Bíbélì sọ pé Bible said love your neighbor like yourself ni kò ní love your neighbor more than yourself. Oloye is doing too much. He's loving people too much. Alado ló ń ti bọ̀bọ̀ yẹn. Èmi ò mẹ́ tó ń tira wọn o. Ṣé wá rí nǹkan tí mo gbọ́ nínú voice note tó send? Ṣé téèyàn bá ń bẹ̀bẹ̀ wà á mọ ṣe rí ẹ ti sọ pé gbóńkálùkù ṣe mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣe rí Alado òun bẹ̀bẹ̀ pé kéèyàn tó ṣẹ̀ kó má bínú òkè wọ́kọ́ ló ní òṣẹ̀ ìwọ náà ló tún wá sọ pé nínú ẹ̀yin Ìbàdàn ni wọ́n bí yín sí jagunjagun ní ẹ̀yin ò kì í rí kinní kan kẹ́yìn sáfógun ṣé òkè ẹ̀bẹ̀ ló wá bẹ̀ yẹn sìn. bàbá mi kólóyè kó kíláàsì rẹ̀ mi ìtọ́jú bẹ́ẹ̀ yẹn lọ sà. kó kíláàsì rẹ̀ ẹ ṣe kó sà. bàbá Funny Thinker yẹn mo ṣáà mọ̀ pé ti jáde fún Dání. ẹ má bá àwọn ọmọ yẹn wí ẹ bá ti yín gangan wí kó ṣe rárá tí yín gangan ní kẹ́ bá wí wàá fi stíìsì díẹ̀ sí stíìsì díẹ̀ bàtí mo yẹ̀dẹ́nu Yorùbá nation bá mi ẹ̀ ní sùúrù mo yẹ̀dẹ́nu Yorùbá nation tẹ́lẹ̀ bá ń ṣe show máa pè síbẹ̀ tọ́wọ́n bá ń ṣe show máa pè síbẹ̀ táwọn ilé bá ń jà máa pè wọ́n lẹ́yìn ẹ̀jọ̀ mọ́ ìjẹ́kẹjà àtọ́ ti di pé mo ti pa abẹ́ ẹ̀yà wèrè rí ni I package everybody mo dà wọ́n sínú garbage ó bá pè mí mo ti gbé call náà tó bá lè gbé call rẹ̀ ẹ̀ kí lẹ fẹ́ wàá má jẹ́ kó mọ̀ wípé sínú kàtígórì kan náà ẹrú máa mọ rẹ̀ lẹ́rú these people they are happy slaves they are happy slaves that you cannot take them out of where they are the way tí wọ́n fi ń disgrace olóyè Sunday Igboho lórí íńtánẹ́ẹ̀tì ti pọ̀ jù àwọn ẹ bá mi gbósùn kan bàbá mi ẹ̀ ní dààmú. nìkan jọ ẹ kú ìjẹ́ ènìyàn Ọlọ́run wà pẹ̀lú yín. àṣẹ Èdùmàrè. ṣé rí ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan lánàá pé kí Ìgbòho kó kíyèsára gan o mi ní gba aládùúrà kó jẹ́ pé ó ṣe níyì tó ó má jẹ́ pé bẹ́ẹ̀ làwọn ọ̀tá máa padà wá jálulẹ̀ tó kó mo sọ̀rọ̀ yìí náà nígbà kan nígbà tó wọ́n gbàrà tó dé táwọn oríṣiríṣi èèyàn tó ń wọ́ kó kí ṣe rí ẹ̀rọ yìí máa wọ́ ló wà nílẹ̀ yìí oníkálukú jókòó láàyè ara ẹ̀ kò kí tẹ́ ṣerú àwọn tẹ́ ń dárúkọ yóò tẹ̀ ń rìn mí lára sí Sunday Igboho kó má rí dínkù ara ẹ̀ o wọ́n fẹ́ náìsì mi
Oloye is a nice man. Bóyá òun fẹ́ ní èrò lẹ́yìn. He's a nice man. Ọlọ́run ti fún lérò lẹ́yìn. Ṣé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀pọ̀tì ẹ̀ nídìí ṣé wọn pọ̀ ju àwọn tó wà nílẹ̀ Yorùbá yìí lọ ni? Mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi nọ́mbà wisdom ẹ fi ránṣẹ́ sí mi. Mo ti gbọ́ sà. Ẹ jọ̀ọ́ ṣe gbọ́ ẹ jọ̀ọ́. Olú ọmọ ẹ bá wa gbóhùn sókè. Ṣé Olú ọmọ lórúkọ yín? Ẹ bá wa gbóhùn sókè. Olú ẹ bá wa gbóhùn sókè. Mi lè máa gbá àwọn èèyàn wọlé kó máa jábọ́ àwọn èèyàn power tap ni. Ẹ bá wa tẹ́ tán pop lórí show àwọn èèyàn ṣe ń drop so kò easy fún àti máa gbá àwọn èèyàn wọlé kó máa drop o. Olú ọmọ náà ti drop ó dà bẹ́ẹ̀. Ìyá wa ní kí ẹ máa rẹ́dì kalẹ̀. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ kálẹ́ o, ẹ kú ètò. Ẹ kálẹ́. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni. Ẹ jọ̀ọ́ ṣé mo kàn fẹ́ contribute sí. Ẹ gbọ́n sà. Ok. Nípa wàhálà tó ń lọ nílé gbogbo náà and mo dẹ̀ ti ń listen sí oríṣiríṣi comment táwọn èèyàn ti make gbogbo tẹ́lẹ̀ lórí wàhálà àbọ̀ṣe pààyàn ní Kwara ọdún plan àti wọ ìlú Èkó ní báyìí. Kọ́kọ́ tí mo kàn fẹ́ sọ mà ní pé yàrá wa Yorùbá èmi mi nípa irọ́ fún yín tó yẹ yín Yorùbá kì í ṣe ọ̀lẹ àdẹ̀ kì í ṣe olójo tó yẹ yín. Nǹkan tí mo kàn rí lọ́rọ̀ yìí ni pé tí everybody bá ní ìbọn ṣe wé mi ọ̀tọ̀ mi pẹ̀lú yín ó yẹ kí n mọ̀ yín nígbà tí ẹ kọ́ lọ́rọ̀ alẹ́ yìí ọ̀tọ̀ lèmi gan gbé dàgbà látẹ̀sẹ̀ ìgbà dé bá lọ ní ìrọ̀ ọmọ kan tó yọ lẹ́nu náà wa Yorùbá tó wà ń bẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ fà ìrọ̀ ní kúrú lórí ọ̀rọ̀ yìí ni pé ẹ jẹ́ ká gẹ̀ẹ́tì ìbọn táà náà bá níbọn nígbà táwọn èèyàn ń bọ̀ àwọn Fúlàní wá 100 numbers tó wá àká. Ó wá ń fọ ẹpọ̀n wa. Ó ń fọ ẹpọ̀n. Ẹni tó pè yẹn stop ọ máa pè yín padà. Ó láti mo ti ń pè yín ẹ ti rí nọ́mbà mi tó ti yẹ yín Yorùbá pọ́nbélé lèmi ọ̀dọ́ mo dàgbà sí láti 1970 mo ti gbé ọ̀tọ̀ torí mo ti gbọ́ ní program yìí náà pé ẹ̀yin gan ẹ ti gbọ́ tọ̀ rí. Ọmọ ọ̀tọ̀ lèmi o. Ṣé 1970 ṣe ya fọ́tò lọ́dọ̀ bàbá Fash ẹ ní sùúrù. Ṣe ya fọ́tò lọ́dọ̀ bàbá Fash photographer ẹ̀yọ̀kan la ní lọ́tọ̀ photographer ẹ̀yọ̀kan no Fash kan má ṣọwọ́ ìgbà táwọn ọmọ wọn jọ lọ sí school ni Kafilat má ṣọwọ́ àjọ lọ school bàbá photographer ẹ̀yọ̀kan la ní lọ́tọ̀. Mo lè mọ by face kí n máa mọ ọgbọ́n ní orúkọ tó yẹ yín but láti orí òkè ọ̀tọ̀ tẹ́mọ̀ bíríìjì wà ń bẹ̀ tẹ́ máa wọ̀ tẹ́ máa bá lọ sàlẹ̀ dé bá lọ. ẹ mọ bàbá Goldsmith wà lórí òkè. Mo mọ bàbá Goldsmith náà. ẹ mọ ó màkúmà tó pupa gan tó ṣe tọ́lọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn. lẹ́gbẹ̀ẹ́ bàbá Goldsmith. ẹ mọ àṣàbí alágbò. ṣọ́ọ̀bù wà lá mo máa ṣàbí eléwé ọmọ mo. ṣọ́ọ̀bù tó fèsì ẹ̀ wúmà kan tó pupa gan báyìí tó máa ń ṣe télọ̀ tó ní ọmọọṣẹ́ tó pọ̀. Mo mọ lọ́nà òkè ọ̀tọ̀ ọ̀kan lẹ́ ń sọ ni. Ìyá ayé là gbé ni màmá mi nìyẹn ẹ lè dá mi mọ̀ tó lẹ́sẹ̀ mi tínrín nígbà yẹn. Ọ̀tọ̀ lèmi dàgbà sí iye tí mo sọ ìlà tó yẹ kẹ gba nǹkan tí mo. Ó ti yé ìgbà tí mo ti bẹ̀rẹ̀ àwọn tí mo ti bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí ti mọ̀ wọ́n yẹn. Tó ti yé yín ẹ kó pọ́tà ẹ wo nọ́mbà mi ṣe ṣáà kó láàdì mo wà tí kò lọ lé ẹ lọ́ máa lè ní mi kó lè Fúlàní àwọn kó ọwọ́ 100 numbers àwọn akẹ́jẹ́ pẹ̀sẹ̀ ń búlò báyìí ń pa mílẹ̀kùn bí ìnìkọ́ ọ̀dọ́ wọn bá ẹ kó pọ́tà tí mi ò bá wú èmi tẹ́gbó tí bá wà mbẹ́kẹ́ lọ́ máa lè níbi kí ni Fúlàní ní nǹkan kan ẹ tó jẹ́ lọ́ọ̀kùn nínú wa ó lè jẹ́ èèyàn kan nínú èèyàn bíi mẹ́wàá ṣé òun náà ló fẹ́ àwọn tí ò ní bọ̀ ẹ kókó síta ibi tí mo wà tẹ bá fẹ́ ṣe dáadáa ẹ táàkì àwa táwa ní diaspora ń bí èmi akówó lẹ̀ ara bọ́ lọlé. Ẹ má jẹ́ kó mú mìtẹ́ni gbé nọ́mbà yín síta ọ̀rẹ́ ẹ̀sìn máa ma pè yín lẹ́ ẹ má fẹ́ ní ọkọ lówó yín lẹ́yìn o ẹnìkan tó bá bá yín ẹ bá fún ọ lówó olè ní wọn. Ẹ ṣe olú. Kí ni Fúlàní ọmọ àtàkùn àwọn oníbọn àdí kọ̀ọ̀kan èèyàn kan ní kọ́ má jà kó fi gbà bọ́. A ní èèyàn tó mú bọ̀ dání máa súnmọ́ ẹ̀kọ́ tó rí ẹ̀yìn á sì yẹ lọ́dọ̀ títì náà kí làdá fẹ́ ṣe. Ṣọlẹ̀ Yorùbá òfin ṣọlẹ̀ tó ti rí tí Tinubu bá lè máa tírèdì àwọn ọmọ ògbóró tọ́jẹ̀ tó tẹ́ pé wọ́n ṣiṣẹ́ wọ́n gbowó agídí níta
kí wàá ní Fúlàní tó wá láti ìlú mi tó bàbá kó wa láyà jẹ délé. bàbá wa ẹni ìgbà ẹ̀jẹ̀ sọ yẹn ẹ̀ kó bọ́ síta. ó dà iṣẹ́ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ṣe bínú tó yẹn màá wá play fídíò kan fún yín sí màá ṣọ́ọ̀kì yín. ó ń dùn mí gan náà. bàbá wa tó ń bínú yìí ló pé wọ́n bínú ìyá wa ní kẹ́ máa bínú fẹ́ play fídíò kan fún yín nǹkan tí olórí ológun tí gbogbo ẹ̀mí Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ nǹkan tó sọ ẹ jẹ́ ká play ẹ̀.